Àwọn ọmọ Yorùbá tí wọ́n nífẹ̀ẹ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n mà ti kìlọ̀ fún bàbá náà wípé kó tètè lọ ṣe ojú ara ẹ̀ ní ojú alákàn fi ń ṣọ́rí òyìn pé kó ṣe àrò ara ẹ̀ ní ojú alákàn fi ń ṣọ́rí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nítòsí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn orílẹ̀-èdè Benin Republic tó fẹ̀gbẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà nítorí tí wọ́n ní òwe àwọn àgbà sọ wípé ikú tó ń pa ojúgbò ẹni òwe ló ń pa fún ni o àti pé oyè tó kan aráàlú àhóbà yìí ó mà lè ka ara ẹ̀dẹ̀. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi ń pa irú òwe yìí fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì tún ti ní kí olórí oko Nàìjíríà yìí kó ṣọ́ra gidigidi. Ó mà ní bá ṣe fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Benin Republic ìyẹn ààrẹ Patrice Talon ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí ìyẹn ọjọ́ 27 oṣù kẹsàn-án tá a wà nínú ẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àṣírí náà ṣe tú, mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀‐èdè Benin Republic ìyẹn ọ̀gbẹ́ni Olivier Boko àti gbajúmọ̀ oníṣòwò ìlú ìyẹn ọ̀gbẹ́ni Oswald Omeki tó jẹ́ mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀‐èdè Benin Republic àti gbajúmọ̀ oníṣòwò ìlú Benin Republic kan tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ fún ààrẹ Patrice Talon ìyẹn ọ̀gbẹ́ni Olivier Boko onímọ̀ láwọn méjèèjì náà fẹ́ jọ fipá gbàjọba lọ́wọ́ ààrẹ Patrice Talon tó sì ní bílíọ̀nù kan ààbọ̀ owó sẹ́fà ìyẹn 1.5 billion sẹ́fà owó ilẹ̀ Benin Republic ìníwọ̀n ni wọ́n gbé sílẹ̀ fún ẹni tí ó jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ ọmọ ogun ààrẹ Patrice Talon ìyẹn ọ̀gágun Jimoh Diodone Tivere òníwọ̀n náà gbé owó náà fún ìpè kóhun àti àwọn sójà kan fipá gba ìjọba lọ́wọ́ ààrẹ Patrice Talon ní ọjọ́ 27 oṣù kẹsàn-án tá a wà yìí ìyẹn September 27, 2024 tí í ṣe ọjọ́ Ẹtì ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí. Sáò nígbà tí àṣírí wọn ti tú wọ́n ti kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí oyún ààrẹ mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀‐èdè Benin Republic Oswald Omeki gbajúmọ̀ oníṣòwò orílẹ̀‐èdè náà Olivier Boko tó tún súnmọ́ ààrẹ Patrice Talon àti ẹni tó jẹ́ ọ̀gá àwọn ọmọ ogun ààrẹ Jimoh Diodone Tivere. Ní báyìí pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Benin Republic tó súnmọ́ orílẹ̀‐èdè Nàìjíríà yìí níṣe ni àwọn èèyàn ń sọ fún ààrẹ Bọ́lá Tinubu pé ó ń bọ̀ báyìí àwọn làádẹ́ẹ̀dẹ́ o ikú tó sì ń pojú gbẹ̀ ni òwe ló ń pa fún ni o wọ́n ní kó ṣọ́ra kó má ṣe fọkàn tán ẹnikẹ́ni kó sì lọ ṣe ọ̀rọ̀ ara ẹ̀ ní ojú alákànfin ṣọ́rí nítorí pé ó ṣeé ṣe kí wọ́n gbìyànjú rẹ̀ náà fún un nítorí pé látìgbà tí Tinubu ti gba ìjọba lọ́dún tó kọjá ó ní ariwo àti awuyewuye tí ń wáyé pé wọ́n fẹ́ fi ipá wọ́n fẹ́ fi gba ìjọba ní ọwọ́ ẹ̀.